ọ̀sán ti já bẹ́ẹ̀ ni ọ̀run ti ṣe bẹ́ẹ̀ ó ti di ọ̀pá báyìí. erin ti wó àjànàkú ṣe bẹ́ẹ̀ ó ti sùn bí òkè. kì í ṣe ìròyìn òfégè mọ́, bẹ́ẹ̀ ni kì í ṣe ìròyìn ẹlẹ́jẹ̀ nípa ikú ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àwọn ọmọ ogun ilẹ̀ yìí, ìyún Lieutenant General Taoreed Abiodun Lágbájá, wípé ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ láti iléeṣẹ́ ààrẹ látẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nánúgà bó ṣe fi sójú òpó ayélujára X rẹ̀. Nínú ètò tí kọ síbẹ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ó ti bá gbogbo mọ̀lẹ́bí àti ará ẹni tó jẹ́ ọ̀gá àgbà àwọn ọmọ ogun ilẹ̀ yìí Taoreed Abiodun Lágbájá kẹ́dùn lórí ìpapòdà ẹni tó jẹ́ ọ̀gá àgbà àwọn ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe ń tẹ̀ wá lọ́wọ́, ọ̀gá àgbà àwọn ọmọ ogun ilẹ̀ yìí Taoreed Abiodun Lágbájá ó ní ó ṣe bẹ́ẹ̀ tó jáde láyé lánàá òde yìí nílùú Èkó lẹ́yìn àìsàn ráńpẹ́ èyí tí wọ́n sọ di mọ̀ wípé ó ṣe ọ̀gágun ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe fi ń tóni létí, ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́ta lókè pẹ̀ òun náà ni Taoreed Abiodun Lágbájá jẹ́ ṣáájú kí ọlọ́jọ́ tó dé. Taoreed Lágbájá ní inú oṣù kejì tí ń ṣe dédé ọjọ́ kejìdínlọ́gbọ̀n lọ́dún 1968 nílùú Ìlobù tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó fi ọ̀gágun Taoreed Abiodun Lágbájá jẹ́ ọ̀gá àgbà fáwọn ọmọ ogun ilẹ̀ yìí ní inú oṣù kẹfà ọdún 2023 tó sì jẹ́ ẹni tó jẹ́ ọ̀gágun ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n irú rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ yìí òun náà ni ìròyìn náà fi lélẹ̀ wípé ọ̀gágun Taoreed Lágbájá jáde láyé lẹ́yìn tí ó fi ìyàwó tí orúkọ rẹ̀ ń jẹ́ Mariam Lágbájá tó fi sílẹ̀ àti àwọn ọmọ wọn méjì. Bẹ́ẹ̀ bá sì gbàgbé àti mú ìròyìn náà wá fún wa tẹ́lẹ̀ rí ni wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ló ti ṣe bẹ́ẹ̀ kéde ẹni tó jẹ́ ọ̀gágun àgbà gẹ́gẹ́ bí ẹni tó fún ní okùn ìyún ráǹkì kó máa ṣe adelé fún Abiodun Lágbájá. A yóò tún máa fún yín ní ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ nípa bí ètò ìsìnkú ẹni tó jẹ́ ọmọ ogun ilẹ̀ yìí tẹ́lẹ̀, ẹni tó jẹ́ ọ̀gágun fáwọn ọmọ ogun ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Taoreed Abiodun Lágbájá bí yóò ṣe máa wáyé. Ẹ kú àtàárọ̀.